Ọmọ ìgbàlà ké hallelujah. Ẹ jẹ́ ká ké hallelujah bí aṣẹ́gun. Ké hallelujah. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ọba tí ò yí padà. Ọba àwọn ọba. Ọba tó ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo. Alágbára láyé, alágbára nínú àwọn ọ̀run. Ọba tí kì í dúró tini, ṣùgbọ́n tí tini lẹ́yìn. Ọba tó ní ọjọ́ òní tó fún wa láǹfààní láti gbé nínú ọjọ́ òní pẹ̀lú rẹ̀. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù, Olúwa ìgbà ọpẹ́ wa. Ọlọ́run ayọ̀ wa tí ò jẹ́ ká rí bànújẹ́ ẹ máa ṣeun. Ọba àwọn ọba tó fi ẹ̀rín ayọ̀ sí wa lẹ́nu. Ọba tí ò jẹ́ ká sọkún. Ọba tí ò jẹ́ ká jókòó pọ̀ fún ìbànújẹ́. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù, Olúwa ìgbà ọpẹ́ wa. Ọlọ́run kan náà láti January tó wà pẹ̀lú wa tó fi di oṣù kejì, oṣù kẹta ẹ fi wá sílẹ̀, oṣù kẹrin Ọlọ́run bá dì wá mú. Ẹ tún fún wa lóṣù karùn-ún rí, àtoṣù kẹfà, àtoṣù keje, àtoṣù kẹjọ. Ẹ Ọlọ́run ọba ẹ bá wa pàdé, ẹ sì bá ìpín wa pàdé. Ẹ jẹ́ ká kúkú ọ̀wọ̀ọ̀wọ̀, ẹ jẹ́ ká sọnù lójijì, ẹ jẹ́ kí ẹ ti wọ́n bàjẹ́, ẹ jẹ́ ká yẹ wá ó dàrú, ẹ sì jẹ́ kí wọ́n gbé wa gbèbí iṣu tó fi fún wa lókun àti agbára láti wọ inú oṣù kẹsàn-án pẹ̀lú yín. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù ló ẹ gba ọpẹ́ wa. Orípa àròkú wọlé àròkú jáde máa ṣeun. Olúwa dúpẹ́ o. Olúwa dúpẹ́ o. Olúwa dúpẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti sọnù. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú. Kábíyèsí ayé lógo. Àtàwa àti ìdílé wa, Olúwa ẹ ṣeun. Ní orúkọ Jésù, Olúwa ẹ gba ọpẹ́ wa. Bá ṣe lọ nínú ọ̀rọ̀ ìlú ẹ máa bá wa lọ. Lórúkọ Jésù ẹ sọ̀rọ̀ yín sínú ayé wa. A ó sì máa yìn lógo. Jésù Olúwa wa. A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún àǹfààní mi ta tún ní ọjọ́ ìsinmi tó dùn bí eléyìí. Ìlú náà bá pè ní ọjọ́ ìsinmi olóyin. Ọjọ́ ìsinmi olóyin tó bá yẹ pé àwọn ẹlẹ́sìn kejì ni wọ́n á pè ní ọjọ́ Jímọ̀ olóyin. Àwa náà pè ní ọjọ́ ìsinmi olóyin. Mo sì gbàgbọ́ pé ní orúkọ Jésù, Olúwa fi oyin sínú ọjọ́ ìsinmi wa lónìí ní orúkọ Jésù Kristi. Wọ́n tá máa wàásù lé lórí tàbí tá máa ṣàṣàrò lórí ẹ̀ lónìí, òun ni ṣe àṣàrò kí o lè dúpẹ́. Ṣe àṣàrò kí o lè dúpẹ́. Yorùbá mi lè sọ wípé ronú jinlẹ̀ kí o lè dúpẹ́. Ronú jinlẹ̀ kí o lè dúpẹ́. Bíbélì kíkà lárí nínú ìwé orin Dáfídì orí mọ́kànléní ọgọ́rùn-ún ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹrin. Orin Dáfídì orí mọ́kànléní ọgọ́rùn-ún ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹrin. Psalm 111. So we're looking at Psalm 111. Verse 1 to 4. Verses 1 to 4. Ẹsẹ̀ kìíní sí ẹsẹ̀ kẹrin. Verses 1 to 4 of Psalm 111. Okay, mo fẹ́ kà láti bí. Ẹ máa yin Olúwa. Èmi yóò máa yin Olúwa pẹ̀lú gbogbo ọkàn mi. Ní àwùjọ àwọn olóòótọ́ àti ní ìjọ ènìyàn. Iṣẹ́ Olúwa tóbi. Àwọn tí ó ní inú dídùn ń ṣe àṣàrò nínú rẹ̀. Iṣẹ́ rẹ̀ ní ọlá ńlá àti ògo. Àti òdodo rẹ̀ dúró láéláé. Ó ti ṣe iṣẹ́ ìyanu rẹ̀ láti máa rántí. Olúwa ni olóore ọ̀fẹ́ àti pé
ó kún fún àánú. And that psalm says, praise the Lord. I will thank the Lord with all my heart as I meet with his godly people. How amazing are the deeds of the Lord. All who delight in him should ponder them. Everything he does reveals his glory and majesty. His righteousness never fails. He causes us to remember his wonderful works. How gracious and merciful is our Lord. Hallelujah. Amen. Kí ló dé tí a fẹ́ fi yin Olúwa tàbí tó yẹ ká fi yìn? Why should we praise God at all? Ó dàbí ká ní oṣù kẹsàn-án dàbí ìdá tó kẹ́yìn nínú ìdá kẹta tó kẹ́yìn nínú ìdá kan tó kẹ́yìn nínú ìdá mẹ́ta lọ́dún. If you look at the fact that we are now in September, it's like we've gone through 3/4 of the year. Ṣùgbọ́n tí ẹ̀dá ò bá mọnú rò, But if someone can't think deeply, kò lè dúpẹ́ lọ́wọ́ you Ọlọ́run. won't see any reason to praise God for preserving him. Mo fẹ́ ká wo ẹsẹ̀ kejì. I want you to look at verse 2. Ẹsẹ̀ kejì sọ wípé iṣẹ́ Olúwa tóbi. And that second verse says, how amazing are the deeds of the Lord. Àwọn tí ó ní inú dídùn ó ń ṣe àṣàrò nínú rẹ̀. And all who delight in God will ponder on God's amazing deeds. Kí ni àṣàrò? What does it mean to ponder, to think deep? Àṣàrò dàbí kéèyàn ó jókòó kó ronú dáadáa kó ronú jinlẹ̀. When you ponder, it looks like you're sitting down and you're reflecting and you're thinking deeply. Mo fi sọ wípé ẹni tí ò bá ronú jinlẹ̀ kò lè mọ̀ bọ́n ṣe ń dúpẹ́. That is why I said earlier on that if anybody can't think very well, they won't be appreciative. Ṣé mọ̀ pé lóde òní yìí, You know, in our present time, kàkà kí onígbàgbọ́ ṣe àṣàrò tàbí kí wọ́n ronú jinlẹ̀ nínú tọ́lọ́run ti ṣe. instead of Christians to think deep or to reflect on what God has done, Ihun tí a máa ń ṣe àṣàrò lé lórí ni àwọn nǹkan tá a rò pé ó yẹ kọ́lọ́run ṣe. what we most of the time think about are those things that we think God ought to do, Tàbí àwọn nǹkan tí a béèrè lọ́wọ́ rẹ̀ tí ò tíì ṣe. or things that we've prayed for that God has not answered. Ó dàbí kí onígbàgbọ́ tó lẹ́sẹ̀ It looks like a Christian who has legs tó wá ń sunkún wípé Ọlọ́run ò tí ì fún mi ní bàtà. and is praying and crying and saying, oh God, I haven't got money to buy shoes. Ẹni tí ò lẹ́sẹ̀ ńkọ́. What of someone who doesn't have leg to wear shoe on at all? Tàbí kí onígbàgbọ́ sọ wípé ọwọ́ mi kún. Or for maybe a Christian who say, oh, I'm just engaged. Ẹni tí ò wá ráyè láti ṣe kankan ńkọ́. What of people who can't do anything? Onígbàgbọ́ ló ní máa sọ wípé mo nílò owó ni mo fẹ́, mi ò jẹ́ kí n lè, Today mi ò jẹ́ kí n ráyè tọlọ́run. Any Christian might say, you know, I have need of money, that is why I have got time for God, because I have to go to work every day. Ṣùgbọ́n wọ́n gbàgbé ẹni tó dùbúlẹ̀ àìsàn. But they've forgotten that there are some people out there, they are sick, they can't even walk if they want to. Tó jẹ́ wípé ohun tí àwọn èèyàn máa béèrè lọ́wọ́ Ọlọ́run kò ju àlàáfíà lọ. And what those people seems to be asking God for is just health, Ṣùgbọ́n just to be healed. àwa ní àlàáfíà, Yet we have good health, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ and yet, a ṣe àṣàrò lórí àlàáfíà tí Ọlọ́run and fún we wa. can't reflect and be appreciative of this. Ẹ jẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ló wà lórí ìlà You know there are many people on the queue. láti pààrọ̀ kídìní wọn. It's just on the queue for kidney donor. Wọ́n dẹ̀ ti wà lórí ìlà láti bí ọdún bíi méjì kò tí kàn wọ́n. And they've been on the queue for kidney donation for like 2 years now because their kidney is not functioning. Ọ̀pọ̀lọpọ̀ wà lórí ìlà And there are some people on the queue láti pààrọ̀ ọkàn wọn. to have a heart transplant. Ṣùgbọ́n kò tí ì ṣeé ṣe bóyá láti bí ọdún márùn-ún sẹ́yìn. And some have been on the queue for maybe up to 2, 3, 4 years waiting for heart transplant. But there's just no donor yet. Ṣùgbọ́n síbẹ̀ àwa ta ní kídìní Yet those of us who have kidney that is functioning, tí ẹ̀dọ̀ wà, and our liver is there, is functioning, tí ọkàn wa ń ṣiṣẹ́, and our heart is functioning ojú wa well, ríran, and our eyes can see ọpọlọ clearly, wa ò dàrú. and mentally we are okay. A lè gbẹ́sẹ̀ bá ṣe fẹ́ gbé. We can lift our legs and we can go wherever we want A lè to gbé go. apá wa. We can raise our hands and it's movable. A lè lọ sílé ìgbọ̀nsẹ̀. We can go to the toilet to wee or to go to the loo. Ká tún padà wá bí ká nígbà fún ìṣẹ̀lẹ̀. And we can come back and we are fine. Lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ ò lè ṣe. And yet there are many people in the
world who can't even do this. They You can't go to the loo. ṣùgbọ́n síbi àrònú jinlẹ̀ Yeah, despite all this that God has done, we don't seem to think deeply láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. so that we may appreciate God. Mo fẹ́ ká sọ àwọn nǹkan bíi mẹ́rin ní kíákíá tí ó yẹ ká ṣàṣàrò lórí I ẹ̀. quickly want to talk about 4 things that we ought to think deeply about. Ìkan àkọ́kọ́, The first thing, ẹ bá mi wọnú Deuteronomy if we look at the book of Deuteronomy, orí kejìléníọgbọ̀n Deuteronomy chapter 32, ẹsẹ̀ kọkàndínlógójì. and I'm going to read verse 39. Ẹ jẹ́ kí n kà láti bí. Wò ó nísinsìnyí pé èmi ni, kò sì sí ọlọ́run mìíràn pẹ̀lú mi. Mo pa, mo sì sọ di ààyè. Mo ti ṣá lọ́gbẹ́, mo sì mú jiná. Kò sí ẹnìkan tí ó lè gbà sílẹ̀ ní ọwọ́ mi. And that scripture says, look now, I myself, I am he. There is no other God but me. I am the one who kills and gives life. I am the one who wounds and heals. No one can rescue from my powerful hands. Àṣé nítorí pé a wà láàyè. So our very existence today Ọlọ́run ni ò pa wá. is just because God has chosen to preserve us. Torí ohun tó sọ ni pé òun lè pa. Because what God has said here is God can kill if he chooses to. Tó yẹ kí a ṣe àṣàrò lórí ayé tá a wà. Shouldn't we think deeply about our existence Ká sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. and be appreciative for that gift of life? Ọlọ́run lè pa, God can kill ó sì lè mú wà láàyè. and God can cause someone to be alive. Ṣé rí nǹkan àwọn tó kọ́kọ́ sọ? You know the first thing Ó ń ṣẹlẹ̀ sáwọn kan. is happening to some people. Some have actually Wípé died. òun lè pa. That he can kill and some have actually Ó died. ṣẹlẹ̀ sáwọn kan. Some have died Àwa wà láàyè. and here we are alive. Ọwọ́ agbára rẹ̀ ni. It is just because God has chosen to Oore ọ̀fẹ́ la rí gbà. It is because we found grace in the sight of God. Bí ẹ̀dá alààyè ò bá ṣe àṣàrò lórí ọ̀rọ̀ yìí, If you can't think about things like this, kò ní mọ̀ wípé yẹ kó mo jí láàárọ̀ kó sọ wípé Olúwa mo dúpẹ́ tí mo wà you láàyè. won't see any reason to thank God for being alive. You take it for granted. Torí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé tí ta bá ti sùn lálẹ́, Because some people think if we go to bed in the evening, ó gbọ́dọ̀ jí lówùúrọ̀. it's like automatic you have to wake up in the morning. Kó ṣe bẹ́ẹ̀. But that is not the case for some Ẹni people. tó lọ́run bá mú wà láàyè. It is only God that can preserve you, and you will only be able to wake up if God preserves you. Ògo ni forúkọ Ọlọ́run. Hallelujah. Ẹ jẹ́ ká wo nǹkan kejì tó yẹ ká tún ṣàṣàrò lé lórí. I want us to look at the second thing that we need to think about. Orin Dáfídì The book of Psalm, orí kẹta verse 3, ẹsẹ̀ karùn-ún. verse 5. Psalm 3, verse 5. Òun ni mo ti sọ tẹ́lẹ̀. I've talked about it earlier on. Èmi dùbúlẹ̀, mo sì sùn, mo sì jí nítorí tí Olúwa tì mí lẹ́yìn. And it says, I lay down and slept, yet I woke up in safety, for the Lord was watching over me. Onísáàmù mọ̀ wípé This psalmist knows for sure bí Olúwa ò bá ti òun lẹ́yìn, that if God had not preserved him, ó ṣeéṣe kó má jí. it is possible for him not to wake up. Ẹ jẹ́ mọ̀ pé ogun tí ọ̀pọ̀lọpọ̀ jà tí wọ́n jí mọ́. You know, some people, they just go to bed, fought battle in the spirit or whatever, and they never woke up. Òun lọ̀pọ̀lọpọ̀ tí ẹ̀ gbá ní ogun yẹn kọjá tí ò tẹ̀ mọ̀ pé nǹkan ṣẹlẹ̀. And yet many of us, we just go to bed, we sleep, and we wake up as if nothing had happened. Ẹnikẹ́ni tó bá dìde lórí ibùsùn rẹ̀ lówùúrọ̀, Whoever goes to bed and wakes up in the morning tó ti sun oorun wákàtí mẹ́jọ, and has slept for maybe up to 8 hours or tàbí sí more, wákàtí méje tàbí márùn-ún or tàbí 7 mẹ́fà, hours or 5 hours, or whatever the number of hours, ọlá Ọlọ́run ló fi dìde. it is only by God's grace that you have woken up. Kò ń ṣe agbára èdè. It's not by your power, it's not just because you wanted to wake up, but it's God's grace. Ìgbà míì, Sometimes ó máa dàbí ká ní
oorun ta sùn ju wákàtí méjì lọ. Sometimes when you slept for a long time, you woke up and you just look at just been to bed back 2 hours ago. Èèyàn onímọ̀ pé o ti sun wákàtí mẹ́jọ. You won't even realize that you have slept like for up to 8 hours. Kí ló tó ṣe rí bẹ́ẹ̀? Why is this the Nítorí case? pé Olúwa wà níbẹ̀ fún. It's because God was with you, He gave you peace. You slept soundly. Òun ló jẹ́ kó sùn tó fi mọ̀ pé o ti sun wákàtí mẹ́jọ. That is why you slept soundly without pain, without trouble, and you woke up again. Ọ̀pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ fẹ́ dijú rárá láti sùn. There are some people in this world, they can't even close their eyes to sleep. Torí ẹ̀rù ń bà wọ́n. Because they are afraid. Lórí gbogbo ìgbà tí wọ́n bá ti sùn. Because whenever they close their eyes, Oríṣiríṣi ìṣòro Sátánì máa ń gbé kojú wọn. the devil brings all manner of things their way. Ọ̀pọ̀lọpọ̀ rò pé tó ń bá tiẹ̀ pàdé tó ń bá sùn lè má jí mọ́. Some are so much afraid of death that they think if they dare to close their eyes, they might not wake up again. Wọ́n ò lè sùn. So they can't sleep. Ṣùgbọ́n bàtà bá ti balẹ̀ lórí ibùsùn wa báyìí. But for us, if we lay on our bed, we just sleep right away. Ó tún dilẹ̀ mọ́. And we wake up the following Bí morning. èèyàn ò bá ronú jinlẹ̀. If you can't think deeply, Téèyàn ò bá ṣe àṣàrò lórí rẹ̀. if you can't reflect on this, O lè mọ̀ pé Ọlọ́run ṣe òun you will never appreciate God for this. You will take it for granted. Just think as it's just a normal thing. Ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Let us reflect on what God has done. Ìyá for us. ṣàṣàrò lórí nǹkan tó lọ́rùn. Let us think on what God has done for us. Ẹ jẹ́ ká wò nǹkan kẹta tó yẹ ká tún ṣàṣàrò lé lórí. Tó yẹ ká máa ṣàṣàrò lé lórí. Quickly, I want us to look at the third thing that I think we should think about. Nínú orin Dáfídì kan náà. In the same book of Psalm, Orí kẹrìnléníọgbọ̀n. now we are looking at chapter 34, Ẹsẹ̀ kẹwàá. and we're looking at verse 10. Àwọn ọmọ kìnìún a máa ṣe aláìní ebi a sì máa pa wọ́n. Ṣùgbọ́n àwọn tí ó wá Olúwa kì yóò ṣe aláìní ohun tí ó dára. Even strong young lions sometimes go hungry, but those who trust in the Lord will not lack good things. Àwọn ọmọ kìnìún. Strong young lions. Kí ló ti Bíbélì ṣe lo kìnìún? Why is the Bible using this metaphor here? Torí kìnìún lágbára. Because a lion is very strong. Kò sì sí nǹkan tó fẹ́ tí ò lè rí. And it seems there's nothing they want that they cannot get. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, Yet sometimes these young lions, láwọn àkókò kan ebi a máa pa wọ́n. sometimes they can hunt all day, all week without getting a prey. Irú ebi tó pa wọ́n yìí. This type of hunger, Àwọn tó ní Olúwa, those who have God on their side, irú ebi bẹ́ẹ̀ ò lè pa wọ́n. they won't lack good things. Ẹ mọ̀ ẹ̀kọ́ tí mo kọ́ lára ẹsẹ̀ Bíbélì. Do you know what I learned from this verse? Òun ni wípé Is that àṣẹ Ọlọ́run ló ń pèsè oúnjẹ tá à ń jẹ fún wa. it is God that made provision for us. Kò ń ṣagbára wa. It's not because you are hard working, you may work hard and not still get it. Torí ọmọ kìnìún lágbára. Because the young lions, they are strong, like strong people in this world. Ṣùgbọ́n síbẹ̀ wọn ló jẹjẹ. There are some people out there, they work so hard, yet they have nothing. Àṣé kò ń ṣe ipá wa la ṣe ń jẹ. So it is not by our power that we have what we have today. Àṣé kìí ṣe pé torí pé a lè ṣiṣẹ́ oṣù a lè ṣiṣẹ́ a lè gba owó gidi So la fi ń jẹun. we don't have what we have enough to eat just because we can work hard. Ọlọ́run ló ń pèsè. It is God that provides. Láwọn àsìkò míì, Sometimes owó máa ń wà tí ó pọ̀. you may have a lot of money Ṣùgbọ́n tí ò ní wúlò. and that money may not be useful. Tàbí ká rò lọ́nà míì. Sometimes think it this way. Ṣé bí ẹ lè fi ọwọ́ rẹ̀ ra oúnjẹ tó bá fẹ́? You know, sometimes you can buy food if you want to, Ṣùgbọ́n owó wa ò lè fún wa ní ìgbádùn oúnjẹ. but your money cannot give you the satisfaction we derive from food. Tí wọ́n á tún béèrè lọ́wọ́ tún máa bẹ̀rẹ̀ pé ò lè jẹ díẹ̀ sí. And sometimes people are out there, they can't eat, and they will implore them, please, do you want to eat, but they don't just have the appetite. Jẹ díẹ̀. They don't just have the appetite. It doesn't matter how much you plead with them to eat. Bí oúnjẹ tí wọ́n ṣe gbé síwájú wọn ṣe dára tó. Though they have a very nice meal in front of them, but because of their situation, they Ṣùgbọ́n wọn ò lè can't jẹ eat. nǹkan. They can't eat it. Tó oúnjẹ tí à ń jẹ sẹ́nu. So the food we eat, Ọlá Ọlọ́run. it is by God's grace. Oore ọ̀fẹ́ ni. It is by the grace of God. Tó tó ká yin Ọlọ́run àbí òbí. Should we praise God for this or not? Ṣùgbọ́n ẹni tí ò bá ronú jinlẹ̀. But whoever cannot think deeply, Ẹni tí ò bá ṣàṣàrò dáadáa lórí ẹ̀. whoever who doesn't reflect on this, Kò lè mọ̀ wípé ó yẹ kó wo yin Ọlọ́run they fún oúnjẹ tó won't ń jẹ. realize that they should even thank God for the ability to eat food. Mo ti láǹfààní láti lọ sáwọn hospital rí. I've visited many hospitals. Ẹ máa rí àwọn tó ní agbára tó láǹkì tó yẹ pé tí wọ́n bá gbá oúnjẹ mú wá jẹ oúnjẹ gidi. And sometimes I see some people
strong men that they should normally be able to eat. ṣùgbọ́n wáyà ni wọ́n fi ń gba But oúnjẹ because of their condition, you know, they just passing this food through their nursery, Oúnjẹ to wo their náà? stomach. Oúnjẹ wo náà wọ́n fún ọ láti inú òbó? And what is it that they can pass through the nursery? Mílíkì lásán. Just some fluid, some milk. So àwa tí à ń jẹ èkì ẹ̀bà. So if you are strong and healthy, you want to swallow, you can do it. You That can is- drink, you can do it. Ta lè parí odó yán? You can finish food if you want to. Àṣẹ orí ọ̀fẹ́ Ọlọ́run. So it is by the grace of God. Ẹ jẹ́ ká ronú jinlẹ̀. So please reflect on the goodness of Kí a lè God dúpẹ́ lọ́wọ́ so Ọlọ́run. that you can appreciate Him. Bàtà lọ sí ẹ̀bá parí. And Sí ẹ̀bá ìparí. now in conclusion, Ẹ jẹ́ ká wo orin Dáfídì kan náà. the same book of Psalm, Orí kọkànléní àádọ́rùn-ún. we're looking at 91, Ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún. verse 15. Psalm 91, verse 15. Òun ó pe orúkọ mi, èmi yóò sì dá a lóhùn. Èmi ó pẹ̀lú rẹ̀ nínú ìpọ́njú. Èmi ó gbà á, èmi yóò sì bu ọlá fún un. When they call on me, I will answer. I will be with them in trouble. I will rescue them and honor them. A máa rò wípé kí lè fẹ́ ṣàṣàrò tó dùpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sometimes you might say, okay, so what have I got to do with this? Torí pé à ń pe orúkọ rẹ̀, Because we call upon the name of the ó Lord ń dá wa lóhùn. and God answers. Àṣorí ọ̀fẹ́ la rí gbà. So it is by grace to call upon God and to have God answer Torí you. pé ó ṣeé ṣe kí a pe Ọlọ́run kó má dáhùn. Because it is possible to call on God and God may choose not to answer. Tí a bá jókòó ká ronú If you can't think and reflect, wípé à ń pe Ọlọ́run, Ọlọ́run ń dáhùn, that the fact that we call upon God and He answers us, a lè má mọ̀ ọ́ lóore. you might not want to appreciate Him for that. Ẹ lọ sínú ìwé òwe If we go to the book of Proverbs, orí kìíní chapter 1, ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. verse 28. Ìwé òwe orí kìíní Proverbs chapter 1, ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n. verse 28. Nígbà tí ìbẹ̀rù yín bá dé bí ìjì àti ìdààmú yín bí àfẹ́yíká ìjì, nígbà tí wàhálà àti àròdùn òun náà ló tún jẹ́ ìbànújẹ́ ọkàn tó bá dé sí yín, nígbà náà ni ẹ̀yin ó ké pè mí ṣùgbọ́n èmi kì yóò dáhùn. When they cry for help, I will not answer. Though they anxiously search for me, they will not find me. Ọlọ́run sọ fún àwọn kan pé wọ́n pe òun ò ní dáhùn. So God is talking about some people here that even though they anxiously search for Him, He will not answer. He wouldn't respond. Bí ó ẹ ṣe àfẹ́ rí mi ní kùtùkùtù nítòótọ́, ṣùgbọ́n mi ẹ̀ ò ní rí mi. No, you may seek me, but you won't find me. Àṣé a lè pe Ọlọ́run tí ò ní dáhùn. So it is possible to call on God and God may choose not to respond. Ẹ wá ohun tó ní Sáàmù sọ níbi tá a kọ́kọ́ ti kà tẹ́lẹ̀. But look at what the psalmist said where we read earlier on. Ó ní òun ó pe orúkọ mi, èmi yóò sì dá a lóhùn. He says he will call upon my name and I will answer him. Ṣé o pé téèyàn bá jókòó kó ronú? So if you can't reflect, if you can't think deeply, Wípé gbogbo àdúrà tí mo ti gbà tọ́lọ́run dá mi that lóhùn. all the prayers you've offered and God answered you, Oore ọ̀fẹ́ ni mo rí gbà. that this has happened because of His grace. Èèyàn ò ní mọ̀ wípé ó yẹ kó mo dúpẹ́. You wouldn't realize that you should praise Him for that. Nítorí àwọn kan Ọlọ́run sọ wípé bẹ́ẹ̀ pè mí jù bẹ́ẹ̀ lọ. Because we can hear God say here that for some people, even though they call, He may not Mi ò respond. ní dá yín lóhùn. That I will not respond if you call on me. Ẹ̀dá tí ò bá mọ núrò Anybody who can't think deeply kò lè mọ pẹ́ dú. won't be able to appreciate. Ẹ jẹ́ ká ronú, Let us think deep. ká ronú jinlẹ̀ Let's think deeply kí a lè máa dúpẹ́ so lọ́wọ́ that Ọlọ́run. we may appreciate God. Mo ní abájọ tí onísáàmù níbi tá a ti kà ní ẹsẹ̀ àkọ́kọ́. Gbogbo àwọn nǹkan tó rò papọ̀ léléyìí nígbà tó láǹfààní láti ronú jinlẹ̀. Òun ló fi sọ wípé ẹ máa yin Olúwa. Ẹ máa yin Olúwa,
èmi yóò máa yin Olúwa pẹ̀lú gbogbo ọkàn mi ní àwùjọ àwọn olóòótọ́ àti ní ìjọ ènìyàn. Onísáàmù sọ wípé ibikíbi tó wù kí òun ó wà, òun ó máa yin Olúwa. Níbikíbi tó wù kó òun bá ara òun ó máa yin Olúwa. Ìtumọ̀ ẹ̀ ni wípé nítorí pé òun ó ní àǹfààní láti ṣe àṣàrò tó pọ̀ nínú Olúwa. Òun lè ṣe àṣàrò nínú àwọn oore tí Ọlọ́run ṣe fún. Onígbàgbọ́ kì í ṣàṣàrò. Fẹ́ lè sọ wípé àwa onígbàgbọ́ ó ti ní ọ̀pọ̀lọpọ̀ gbà àti ẹ̀ kì í ráyè tọlọ́run rárá. Ohun tá a ráyè jù náà ni tèmi, èmi àtèmi. Mo sọ nínú àwọn ìwàásù mi kan tó ti kọjá wípé Yorùbá máa ń sọ wípé olówó má kú sí kòtò, olówó má kú sí gegele. Ẹgbẹ́ mọ̀ pé olówó tí wọ́n bá ń rí gbà lọ́wọ́ ẹ̀, olówó téèyàn bá rí gbà lọ́wọ́ ẹ̀ bó wù kó lọ kó sínú dáàmù, yóò kó sí àwọn yóò tún mímú sí ní pé àkúntúkú ẹ lọ́nà ọ̀run. Ẹ jẹ́ wọ́n pé kókó tàbí ìdí kan tí Ọlọ́run bá ní rí kankan gbà lọ́wọ́ wa kò nílò fún láti dá wa sí. Tó bá jẹ́ pé kò ní rí kankan gbà kò nílò láti dá wa sí rárá. Bí Ọlọ́run ṣe ń dá wa sí, tó ń yọ́nú sí wa, tó ń wà pẹ̀lú wa pẹ̀lú gbogbo ohun tá ti kà sílẹ̀, tá ti kà sẹ́yìn, kí ni ohun tí ó fẹ́ gbà lọ́wọ́ wa? Tó bá jẹ́ pé tówó ni, èló la fẹ́ fún Ọlọ́run? Ṣùgbọ́n ohun tó nílò tó ń bèèrè lọ́wọ́ ojú ọpẹ́ lọ, ká lè yin Ọlọ́run, ká lè yin Ọlọ́run. Nígbé náà láti kà wípé èmi kì yóò kú bí kò ṣe yíyè, kí lè máa yin Ọlọ́run. Àṣetorí ká lè máa yin Ọlọ́run láàfin níkú tí a máa fi yè. Ṣùgbọ́n gbà tí yíyè tó jẹ́ ipa ti Ọlọ́run, ìgbà tó bá ti ṣe fún wa tán, yíyìn tó jẹ́ tipa tiwa tó yẹ ká ṣe fún àkí ṣe mọ́. Àkí ń ráyè, onígbàgbọ́ kì í ráyè. Ọlọ́run á dáríjì wa. Ṣe bí Ọlọ́run Olúwa kan sọ wípé Olúwa tó gbà láti jọ́ kò máa yí padà, àwa la ò sí bàbá bí ìtàtijọ́ wọn. Nítorí pa àráyè títí ẹ̀ ló fi máa ń dàbí ká lọ́lọ́run ò gbàdúrà mọ́. Àwa lọ sórí òkè, ọ̀pọ̀lọpọ̀ bá dórí òkè, ọlọ́run gbàdúrà ò lè gbà. Ọlọ́run kò sí Ọlọ́run ní pẹ̀tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbà tá a bá sí ní pẹ̀tẹ́lẹ̀, kò sí tó ní ká má lọ sórí òkè. Ọ̀pọ̀lọpọ̀ náwó lórí àwọn wòlíì tí wọ́n bá gbàdúrà tí wọ́n á ṣiṣẹ́ fún. Ọlọ́run ní jẹ́ ká ṣàṣẹ dànù. Wòlíì náà aṣáṣì jẹun. Àbí? Wòlíì náà lọ́mọ, ó níyàwó tí ó jẹun. Ẹni tó bá tẹ̀lé kéko Ọlọ́run ẹ̀ dáadáa, torí ẹ̀ náà làwọn wòlíì fi wà láti gba tọwọ́ wọn. Ṣùgbọ́n àwọn tí ẹ rò pé wọ́n gbàdúrà fún wa táà fún wọn lówó, ta lè rò pé wọ́n máa gbàdúrà yẹn sí? Ṣe bọ́lọ́run ni? Ṣé Ọlọ́run yẹn kò sí níbi táwa wà? Àṣẹ Ọlọ́run ni. A ti ya ọ̀lẹ. Àráyè tọ́lọ́run. Àráyè fún gbogbo oore tọ́lọ́run ṣe láti ronú jinlẹ̀ ká dúpẹ́ lọ́wọ́. Ẹ má yẹ kí ká tàn wá jẹ. Olúwa ń retí ẹsẹ̀ àkọ́kọ́ yìí lọ́dọ̀ wa. Ẹ máa yin Olúwa. Ó ní èmi yóò máa yin Olúwa pẹ̀lú gbogbo ọkàn mi. Ó dijọ́ tí onígbàgbọ́ bá tó kó gbogbo ọkàn rẹ̀ síwájú Ọlọ́run, kó tó lè mọ̀ bí a ṣe yin Ọlọ́run. Ṣé nígbà tó kan bá pín sí méjì, pín sí mẹ́ta, pín sí mẹ́rin, mi ò bóyá máa ń ṣẹlẹ̀ sẹ́yìn iṣẹ́ mọ̀ wípé àwọn onígbàgbọ́ gidi ayé òde òní kò
àwọn gbóná dáadáa torópọ̀lọpọ̀ onígbàgbọ́ gbà tá a bá gbàdúrà ń gbà ní ohun tá a fẹ́ òun ni ọkàn wa máa fi hàn wá òṣèlú tá a ń gbàdúrà sí fún àpẹẹrẹ bóyá a fẹ́ ra mọ́tò tuntun a sì ti rí mọ́tò aláwọ̀ pupa tá a fẹ́ rà a wá lọ síwájú Ọlọ́run láti lọ béèrè Olúwa fún mi ní owó láti fi ra mọ́tò kàkàká máa wu Ọlọ́run tí dáhùn àdúrà kí la máa rí nínú ojú wa tá bá ti dì mọ́tò tá a fẹ́ rà bí a ṣe máa ń pín ọkàn wa yẹ́lẹyẹ̀lẹ tí ò kì í jẹ́ ká dúrà ọgbà yìí ṣùgbọ́n nígbà tí onígbàgbọ́ bá ráyè ti Ọlọ́run tí a bá ti mú ẹsẹ̀ àkọ́kọ́ yìí kúrò òun ni ẹsẹ̀ kejì ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́ fún wa wípé mo máa yìn Olúwa gbogbo ọkàn mi ni màá fi yìn kí sì nìdí tá a fi lè yìn Ọlọ́run nígbà tá a bá ṣe tán láti ṣe àṣàrò nínú àwọn kan tó ti ṣe fún wa Ọlọ́run á ràn wá lọ́wọ́ bó ṣe ń rí fún wa kò rí fẹ́ lómi bẹ́ẹ̀ bá a ṣe ń dán lójú ẹlòmí ojú rẹ̀ ò dán bẹ́ẹ̀ mo sọ nínú àwọn ọ̀sìn ní gbàtàgbàdúrà nínú ìsìn kejì pípa rò pé a ti wà nílùú òyìnbó gbogbo nǹkan ti ìrọ̀rùn ti dé ṣùgbọ́n nínú ìlú òyìnbó kankan náà tá a wà yìí ní àwọn kan bẹ ní train station tí wọ́n béèrè fún nǹkan ṣe bórí ọ̀fẹ́ la rí gbà àbí inú ìlú òyìnbó ìkọ́ ní àwà tí àwọn ó lé àbí ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ó dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta less than 50,000 tí wọ́n ti sọ ẹ̀mí wọn nù láti January di àsìkò yìí tó bá yẹ pé ní orílẹ̀-èdè dúdú ni wọ́n á sọ wípé bóyá torí wọn ò rí ìtọ́jú gidi nítorí wọn ò rí òògùn fún wọn ṣùgbọ́n gbà tí Mr. Kòró wọ yìí ọ̀pọ̀lọpọ̀ ló ti mú lọ ṣe bá ní láti jókòó láti ṣe rékété ní tó yà mí lẹ́nu jù ní wípé ọ̀pọ̀lọpọ̀ wa náà ló ní kòró ìta àmọ̀ ṣùgbọ́n tí Ọlọ́run jagun yẹn tó sì ṣẹ́gun fún wa torí ká lè ṣiṣẹ́ sí lówùúrọ̀ lọ́sàn àti lálẹ́ àti ìrọ̀ torí ká lè yìn Ọlọ́run ní gbogbo ìgbà tá a bá ti ń ronú èmi àti èmi ẹ jẹ́ kí a rántí ẹni tí jẹ́ èmi ni tó ti sọ tẹ́lẹ̀ tó ní tó bá wu òun lóhun lè pa òun sì lè mú wà láàyè nínú Deuteronomy ta kàlẹ́ kan ó ní wo nísinsìnyí pé èmi ni lè tó gbà pé lẹ́yìn Ọlọ́run náà ló tún kù kò sí Ọlọ́run mìíràn pẹ̀lú mi mo sọ di ààyè mo sì sọ di ààyè ẹnikẹ́ni ìgbọ̀wọ́ kan bá yà àlè fi kún ìgbésí ayé wa tí Ọlọ́run tí ò bá mọ̀ sí ẹ jẹ́ ká padà sọ́dọ̀ Ọlọ́run ká sí bàbá bíi tàtijọ́ ẹ jẹ́ kí bí Ọlọ́run ṣe dá wa sí ẹ jẹ́ kó rí ipa rẹ̀ nínú ayé wa kínú rẹ̀ ó kùn sí láti dá wa sí pé ọmọ yìí yóò yìn mí yóò sìn kó má jẹ́ pé gbogbo nǹkan tí Yorùbá pè ní òfu ọjọ́ kejì ọjà òun ni àwọn kan tí a gbájúmọ́ Ọlọ́run ti ṣe ìyanu fún wa ó sì ti ràn wá lọ́wọ́ oore ọ̀fẹ́ rẹ̀ ti pa wá mọ́ fún oṣù 9 oore ọ̀fẹ́ náà kò ní kúrò nínú ayé wa oṣù 4 tó kù nínú ọdún yìí tá ti mú ẹ́ tá ti bẹ̀rẹ̀ rẹ̀ ní orúkọ Jésù Kristi àwùjọ làjáde Ọlọ́run tí ò jẹ́ kí ikú ọ̀wọ̀ọ̀wọ̀ ó jẹ́ tiwa níbẹ̀rẹ̀ ọdún lórúkọ Jésù kò ní jẹ́ tiwa lópin ọdún oṣù tó máa ń bá àwọn ẹ̀lẹ́rù lélẹ́yìn wọ́n sọ pé oṣù ẹ̀mbà báwọn lọ tí máa ń pè oṣù bàbà nínú oṣù bàbà yìí
ní orúkọ Jésù Ọlọ́run ó fi ọwọ́ wa bá ire. Lóṣù bàbàbà náà ni Ọlọ́run ó fi ọwọ́ wa bá ìbùkún. Ọlọ́run á yà wá lẹ́nu. Ọlọ́run á dá wa sí. Ọlọ́run á pa wá mọ́. A ò ní ṣìrìn. Wàhálà ò ní wọnú ayé wa. Ìbànújẹ́ ò ní jẹ́ tiwa. Mo pàṣẹ sínú ayé wa ní orúkọ Jésù. Oṣù mẹ́rin tó kù ní ọdún yìí lórúkọ Jésù a ò ní lò nínú àìsàn. Bàbá sì rí ẹnikẹ́ni tó ṣàìsàn nínú wa. Mo gbàdúrà ní orúkọ Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mímọ́ lónìí ẹ ò ní kúrò àìsàn náà mọ́. Ọlọ́run ó rọ̀ wá lọ́rùn. Ìbànújẹ́ ò ní jẹ́ tiwa. Ní orúkọ Jésù a ò ní sunkún. Lórúkọ Jésù a ò ní rẹ́wọ̀n he. A ò ní ṣìrìn, àwọn ọmọ wa ò sì ní ṣìrìn. Ogun ayé ò ní mú wa lọ. Nígbà tí ọdún yóò bá fi parí, lórúkọ Jésù a ó jó ijó wa. Lórúkọ Jésù a ó yọ ayọ̀ wa. Inú wa ò sì ní bàjẹ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Ó ti rí bẹ́ẹ̀. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.